wahia bedene itu edo hia fefefe edo ni ro wa ke edo ni risi wahia bedene ebuka bu ni da da yi wa bo wie wa ba van wa bota wa wesu wahia bokin o idego wahia fe be ni wa yare obeso ege ori manedo ma do te ari ogedo ari ogedo ibota ogedo ege ma adugi ibota ogedo na ma agwa ka ugbo ibai otedo ugbo ibai na gbe otedo bota no ati o ya fe sikoko ati babare ti iyere ti wati tien etanipia wati yanre etanihu wati yanre obunya totao pepepe na to gedo wa mi gbe wa ya he wan eye emi Kevin na anu wa o wa bo kan o ojo no o oje wa bun o e bo wa bun kaka bo na go ge de na be na we ya bun e ya be ya we le lu ta gun ya fefefe o yo o sado gba o ri ma na do ko ya de mi me o ge do me na no de mu wo o we won yen wa ya ma o wa we se o ja ne hu na ya sun o Donya ba sanera wan we se don ye de na ni ma o di ma lo bi na o di ma pagbe we no ma we o fe ye yun o ye ya mu era kakasa o ye mo se ma ge gbe ma we ma e bi na wo ri ni ma agbon wo ri ni ma we se o sanera wan we do sanu do nya agbon wo we ma na kian e ma na we nya agbon baba ni baba ma do ori ni gbe ma to ni gbe no ge do ge wi o emi na de na we na ge na de na we ri ma yi ma ya wi na ni ya nya agbon no ma e ma ya ta la o ge si ma kan o la o ge si ma to gi ma o ya yin be da gbon wa fi gbe ba ya fe ede wa ebu enigi e ka na o je wi e ba ya fe no ri su ebu la ho ye wan ni ana ya suebo e ja gbon ti yin abo ya se gwa ya se oba wan yo tan wen o ga gbon no ma ni ya fefefe e bi edo ya fe don le gun ta gun yan gwale e ba da la ho ri agun ni ya fefefe e gi ma de fi e ge be do ba wan e ge agbon do mu ma mi ba bo la baba ba ro bo wo ma no we na havana be Jesus Christ no nya ma Isa. Wa bo kan wo do da wa. Da wa we re ba na. Ya ni kai bu ku. Ibota ogedo. Ibota gede na oye ugbo ibaye butedo. Ugbo ogebaye butedo. Ugbo ya ọpa ugbo bae eye ugbo aba eye ugbo koko eye ugbo din do wa bere ugbo oge na akingo onikin ugbo bae ugano ugbo bae ona ugbo na ke bae yi emi na ayari emi bede agbe emi na ro egege even na yale bae na yalu wome na yale ma na yale ipapalo na yale ize ni o gbe bae agbe upo aya gbe don doge na gbe nupo ahia be gbopo na we ti we pologo so pon wa we gbugbo we wa we gunyan we wa be ke eyin obe wa be ke ko obe wa be ke ogi obe we wa be ki abo obe oni ogbo po na na gbenu po ati yere are ba bo emi ye aro run ye ma abe gbo bele abe gbe ite be yo abe ya vie ba ebi na kana ya fe bo so pan ugbo re ba yo pupu aya mo ogbon upupu aya mo ogbon da ma mo ogbon aipologo na de gbe gwemi ye ogo na ka bun lupo ugbo re
aba bẹ́ẹ̀ udi bẹ́ẹ̀ ọ̀gẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ìkòkò àgbẹ̀ náà náà kọ́ ẹ̀ náà ẹni yẹn tó bí ara wọn yẹn tó bí ara wọn àyà agbítẹ́ yọ òpópó yẹn wọn kẹ́ òpó ìfagbèrà ìṣẹ́ngbèrà ìgbégbèrà ọ̀sẹ̀ tẹ̀sùn gbogbo yẹn àṣọ àmọ́ náà òpìsẹ́ ní kábẹ̀rẹ̀ ọ̀sẹ̀ àṣọ àmọ́ dé kókó náà ọ̀rà mọ́ bàbẹ̀rẹ̀ ọ̀rà mọ́ àkọlọ ẹ̀ àyà àkìngò dẹ́gẹ́ ogún iná ẹ̀ náà ọ̀rà mọ́ àkọlọ ẹ̀ àyà àkìngò mọ́míẹ́ dẹ́gẹ́ bá náà àdùn àṣọ àrà gbẹ́ àrà àyà àkìngò bàbẹ̀rẹ̀ ọ̀gẹ̀dẹ̀ àyà gbẹ́ àdùn èṣin náà yà àkìngò eré àkàrà bẹ̀ yé ṣùgbọ́n ugbẹ́rà yìí náà òpópó náà o ewu na bá ẹ̀ mú bọ́ pọ̀ náà lọ́gọ́ wà ẹ̀ mú bọ́ pọ̀ màá rèébí náà yà gbẹ́ ẹ̀ máa kó náà dé kẹ́dẹ̀ rẹ̀ adẹ̀ pẹ́ẹ́dẹ́fà máa yà tàwọ́ àtàṣẹ ẹ̀gẹ́ èkún nàná yé hàn àtàṣẹ ẹ̀rí ọ̀nà ọ̀zọ́ àná gbéra ẹ̀ náà ìbáni màá wí kè tápà ọ̀gá rèébí náà ìsúnú ẹ̀ wò bí náà yé hàn ẹ̀ wò ayé hàn náà ìbáni náà wú wà bẹ́ dà ẹ̀ hàn mo wù dùn kéke o ó yà tàmí mà ó déhùn wọn ẹ̀ rèébí náà ọ̀tà náà nọ náà ọ̀dìyẹ̀dìyẹ̀ gbé o iye hàn ẹ̀ mà tá a sẹ́ dẹ̀ ayé hàn ọ̀nù yé mà wẹ̀ ugbó náà fìyè anagbọ́ ẹ̀ anagbẹ́ àbọ̀ ọ̀rẹ́ ìwò náà rẹ̀ abẹ́ ìránì ọ̀rẹ́ kàkànà àdó yọ àdó mẹ́rẹ̀ yọ ní àti iye rẹ̀ ní màtá àdẹ́dẹ̀ ayé rẹ̀ ní akédo kànáà yìí wà mọ́gbà gẹ́gẹ́ o ọ̀dẹ́ o wọnà wúri ẹ̀wọ̀n ẹ̀ yọ o èmi ẹ̀fà náà yá yé hàn ọ̀rẹ́ wá èmi ẹ̀fà náà yá yé hàn ọ̀rẹ́ wá ìkàtà dẹ́rì o abọ̀ ẹ̀dẹ́ yọ náà yà yé hàn húnda ọ̀sẹ̀ náà yà yé hàn mwere ọ̀há ní gbóni akeduwa ihu dọ̀lẹ̀ yìí náà dọ́ ikemi yọ èmi ẹ̀fà náà ẹ̀dẹ̀ náà bọ̀ ẹ̀yìn náà wá yà yé hàn ẹ̀dẹ̀ náà ẹ̀dẹ̀ náà ní èmi ẹ̀fà ẹ̀màmáwu amamiawu èmi ẹ̀fà náà wọ́n dẹ̀ kí na ya yé hàn ara yé hàn iye hàn wọ́n bá yẹrẹ èmi àti àdàlẹ̀ iye hàn èmi ẹ̀fà náà ya yé hàn ọ̀rẹ́ wà bọ́ náà kí èmi ẹ̀fà náà bọ́ dẹ̀ bọ́ ẹ̀gẹ́gẹ́ o àwọn ẹ̀gẹ́gẹ́ o àwọn wà ògé gbaná ògé ni àmì ọ̀nà ọ̀hún yàn yà bò àríyàn èmi ẹ̀fà ni na ya yé hàn ẹ̀dẹ̀ náà ya yé hàn àyà mú hàn yẹ ugbó ni ọ̀bẹ mi náà yìí mi hàn wà tí yàn rẹ̀ yàn ní rẹ̀ wà arúgé ọ̀rẹ́ máa arúgé ni àmà mi náà dé wọn nà yọ wà tí yàn rẹ̀ yàn yà bò èmi ẹ̀fà ni ya yé hàn ọ̀kíán o arìbàyí ọ̀kíán o òkú bẹ́ o wàágì àmì àmẹ́gbẹ́ o ẹ̀dọ́ wàágì àmì àmẹ́gbẹ́ o ẹ̀dọ́ kọ́yé náà wà ìdágìwẹ́ o dr ìgbìnàfíà ìdágìwẹ́ o kọ́yé náà wà ayé rẹ̀ bàbá ìgbọ̀ náà àgbẹ̀ àbọ̀ ọ̀kàkà náà òdẹ òzọlẹ bá yé náà àzọlẹ ha náà gbẹgbọfo anáwó àdó yé náà màtá àdẹrẹ anáwó mú ayé náà àyàmú náà yọ èmi ẹ̀fà àgbàlọ ẹ̀dẹ̀ náà dẹrẹ àmàmì náà òbí ọkì o èmi ẹ̀fà báwa yà yé náà ọ̀nà náà nẹ́nẹ́mí wà gbọ́n làdí á ní dẹ́gẹ̀ yìí èso ẹ̀kọ́ gbọ́n náà wò
Imagine so bon yeah. So bon na sin wo ima o ina reba o ai na kino igbona iye ma reba o Dr. Fadaka igbona via kada Fadaka bo kan ye ko ye no ko sa wa o rita sa mu dia me bo kan wa ye mwana yo imasi ya ige obota ya vero ari on ko aba ke busana aba ke busana o sana ke amurpa amurpa ya amurpa o sana usana ke be imo sana ke be imo no dia no gbopa bo e don dia no gbe opagbe o ye gbe no ka o so ko ore bonihin no pogiva ore bo bangwana na e na we la ma ya ye ne usana ke be okuta o gbe no ka ro so ba wa gbefo nukpoge vani iye no kwa nukpoge vani oge ni wana da wege oba no ri oba iye na mi ropa oni kiwo oge ni mandova ma igbalo na mandova ye vano wa gbunu ye ni ye va ye no kwa ure wari mwana yo de mi va na gwalo ahin aye han de mi va ni e mama u no mama bo awe Obasoge honorable la dori mwana yo ayire ba iko Brown weso gbebo eke ma no gbena o ma oni da etire ekeke ke no pa usana so pa we usana we ni wa we man do sana ana kin John married ogbai John married ogbai o opa wota nuko gela ro ma budu yo o ma gbunu yo ya ze boyo usana de ne but edo de usana usana ga fie bo la den usana wa no usana ga fie usana bo la den onyaka ko John Mary to ba o papa o don ka ebo budu yo no ka egbunu yo gbopa wo ya sunu yo okian o ino de na akwa le ga Brown ogbona ka agbe vano wa ga going gone ata mu no saka o sa wa mawagbon no saka o sa ogbeva miracle Fred ogbeva wa yisi ope yisi akon wa bo malada yi era kere upe ko upe ko kebe no era amamere au egana de usana maire ba na mi sana umuere pa wo wa ere na ni ye ale ba e umuere pa bo wa fiege kan eri ono eri ma ya nwa a fiege rugbo no ere upe ko oni ebi na so lo ugbonupo wa ri gbonupo eko na ye hanya yi na hanya yi ugbonupo uvio ere nya iro udo solo
odo abun o abun do gbakugbe u so ayo ven o ven kai o ven wa kai e kai do gbakugbe we gbakugbe o ba so gbobi na ye on o pe ko aya ye wa ga o pe ko kiri ebi va ni agwa lo wa ya ye we mmeme ebi ni asugbo ere ni ado koke ado mu pe ko ni otan wo o wa tan so wa odo mu ko odo ba pe ko ni do ba ore ba we ba mula ekegina ayere e yo ma be gbo yere yo ma be ye bi do wo yin abedi o wo ki da ko mo ge ado tabe da la he bata ho ado tabe na ya la he do bona ke yori agin ha ni yan mu dia yo kokoko bona yan ke dian koki wa yo adi obodo pa do bona pa we o ke yori abi ya mu dia oboni akodo ni yori awe na pa adi dian ni no ka adi oboni awe o what's that na we awe na ho pa ya ke dian yori no ka ke dian yori asa berio ebi na ta berio na we berio ewe o ma ni no ke dian ayode egbo yo wọn ko do ni yode ma ese dian ye do yo gbere ban gbera o ya le ma gbera o ni to yo koyi ri ma we o wan ri yeke budo o ma me ke la la dian va bien e ke do la dian o do ba kwa ayé ran ko ma yi ega ni ran do aba bi ye ko ma ni oba obona we do ye ran pe ma na bi an yan la dian oni o se na agbin adon ye ran arun ha na arun ne no akobo pa yo ayé ran ko ma yi fun da wa ni mi ke la dian ọ̀nà rẹ̀ dùn ẹ̀nà ya màmá mi o ọdún ẹgbẹ́ pàpọ̀ bọ́ ní egbó wá pékọ́ ẹ̀ ẹ̀dọ́wọ́ ọ̀kọ̀ọ̀kọ̀ náà sọ pékọ́ ẹ̀ ìwọ̀n pàṣẹ rọ̀ ọ̀bẹ̀rẹ̀ ọmọ yẹn yẹrẹ ọmọ yẹn wọ ọ̀kọ̀ọ̀kọ̀ náà sọ pékọ́ ẹ̀ ẹ̀nà yẹn gbẹ̀gùn náà yẹwé màtàn ama ye wo koko no so pe ko mami ye oye gbe egu no ye we maton won egu no egu yo ewe maton no ama ye we okoko no so pe ko okoko no so pe ko oni ma we okoko e zabu o so pe ko na kana de yo do wa po bo na egbu wa o wa fi le popo yo o na ga do aye ma aye ri yaro ise megbe o fia o gedian no do dege mo do dege one in a row go odo wala ga o kove adia go wa no bi do no na o ho no la bi ye no ye erangian atie wa atebini ho no la bi ye no ye erangian atie wa bogideba ambassador morogbon dori wan yo ho no la bi ye no ye erangian atie wa boriba Aziza o ha no saka osa ogbe o yedo no saka osa ogbe evi ni ata be do te kan o ati e be do te kan wa ti e o fe ko no do mwere yo wa do mwere yo ati yan gbe o saka o sagbe part okwe mose ogbe ona kin brown ogbe o magbagbon o han magbagbon
ana ebeki efe no dia na ugbe no dia na ugbe o obasogi ugbe obasogi ugbe ko ona wali dia scotting na domien ugbe going okay o usaye mere Victoria ugbe gbọ̀ngàn oh okay àti ozi àti ozi ẹ̀dùnà yẹrẹ àti ozi ozi Ọbásanjọ́ ògbà ọwọ́ ozi bẹ́ẹ̀ we don't have to àti wá ozi ìparí ànàbọ̀nyí Honorable Ọbásanjọ́ ọwọ́ agbọ̀n ozi náà ozi bẹ́ẹ̀ gáde ẹniwọ̀n àwọn yẹn agbó alẹ́ pẹ̀sì yẹn agbó alẹ́ rẹ̀ ṣùgbọ́n ìmọ̀nùgbò owó ẹ̀yìn ẹ̀gbà lọ́wọ́ ozi náà dé báyọ̀ nìkan ọwọ́ náà ṣe sọ ẹ̀bọ ní wà gẹ́yà ẹ̀gbà alẹ́ pẹ̀sì gbà lẹ́gẹ́ ẹ̀gbà alẹ́ náà pàdàpà gẹ́yà fún ìmọ̀nù gbogbo náà àgbà lọ ozi abẹ́ ibi ẹ̀ka ehu ẹ̀ndọ̀ àti ozi o abẹ́ bàbá ayé hàn ọ̀dẹ̀ ní pé wàgí akpọ̀bọ̀ ní gbé máa ọ̀dẹ̀ o abẹ́ èdè o ẹ̀gẹ́gẹ́ wàtìrì agbẹ́ náà abẹ́ èdè gáyé iye rẹ̀ ràgìyàn ẹ̀sẹ̀ ọ̀yẹ̀rẹ̀ ràgìyàn ẹ̀sẹ̀ ọ̀nyọ̀ ugbó ni wà iye rẹ̀ ràgìyàn ẹ̀sẹ̀ báyìí ká ugbó ni iye rẹ̀ ràgìyàn ẹ̀sẹ̀ ọ̀nyọ̀ ugbó ni wà bọ́wù ugbó ni ugbó ni ọmú ugbó ni ọgbóni ọlẹ iye rìn àgìyànṣe ugbóni ọ̀nà ugbóni nẹ́nẹ́mi ọ̀nà ude iye rìn ọ̀nà ugbóni wà gìyànṣe sẹ́wọ̀nṣe ọ̀nà ugbóni ọ̀wá bọ̀ríkì bọ̀yì ugbóni ẹ̀mọ̀ pẹ́ àkàmọ̀gbàlọ́wà ooo wà ní máa tètè wà Eunice Igbonosa kóyọ ọbọkàn ooo ìdágẹwà ooo Miracle Fred wà bókàn wà torí wọn ni yọ ooo wà bókàn Miracle Fred ọgbẹ losaka yóò sa ọgbẹ okomose ọgbẹ bí ẹdọ wà á má bí ẹdọ àdéṣù wà bókè náà ooo Matilda ọgbẹ Miracle Fred ọgbẹ Enodiana ọgbẹ Godson Brown ọgbẹ àdéṣù wà ọgbẹ Oyinose Victoria ọgbẹ Eunice Igbonosa ọgbẹ Constance Sayawe ọgbẹ ìyẹn wá yá wá hàn Godson Brown ugbaye Nodime ugbaye Sunday Matilda ugbaye Okuns Patience ugbaye ọmọ oyi Maureen ugbaye ogbabọ osara ogbabọ ugbaye ọzẹbọ bayo ọwẹ ugboni was nenemi ọma ọgbẹ ọzẹbọ bayo Monday amawosa ugbaye Dandy ugbaye Ekagwere ugbaye okove Igbenedion ugbaye
Rosemary Hastrop ogbe o wa Rosemary Hastrop obiara me na hin ogbe o obiara me Rosemary koyo do wa ye o wa se ozigbo owe ọwọ́ gbọ́n wọ̀ ọgbẹ́ o ẹsẹ̀ òsìgbò ọgbẹ́ ẹgbẹ́bọ̀ ọwọ́ gbẹ́ aṣọ ọgbẹ́ ugbo ni ọ̀tọ̀ èso wa gbọ́n fún ọwọ́ tó ugbo ni wà tó ẹ̀rí ọ̀nà o. Boni again or boni wato. Don't boni makaka bogin, I will not use this mother among me here, right? Boni or manto, Uboni or manto. Why are you? Even I can't know what so what. Oh, yeah. Boy, I hear Uboni, what were I hearing while you were or wato? They were mato, or mato. Who mess one way or mato? Omato di ma we wina ro no awina owabun ugbodo mato obeme no ya ma o de no ni awon no se ugbodo mato de no ya ma iwina po ya ma o ya ma emi oko wakaka bo ma bo ugbodo mato emi oko wakaka bo ma bo e na koyo ogi no ihe no oka no ihe no emike na ko igbo ni o wa kaka bo ma no na gin ni emi no emi ma bubo to na ebote manio na nugbo na to ni ogian yawa ogian yawa emi no yemi oko ma ogian yawa odi ma gogo yiwo o wa gian mama we o emi no yemi oko ma ogian fu o wa gian ugbo atogbe emi kaka bo ma ugbo atogbe ona gian to emi ka bo ma bo runda emi no yemi oko nwa ogian hin ani ebote manio ogian hin o ma gian gbe emi na ye areba we wa kemi yo eya iladian ya ga we hun ya ye mose eya wa jan ru o kari po ogi po apobode gbuwa o wakoyo eriono ya dia go wan na ami anama na adia mi wan na o ami anama na o unda ono ziri yato ebie ha agwale won wa ga emi yan emi owo na mi ebe ato owo eva eha ene ise eha ihiyan abokian we pa egwavun abokian o marere yan so agbeza yo ezi mabona emi owo na mi ebe ato makata tadere aga yene na yini no gian ni oni ti ato makata tadere wani ado kin ato akin ato aya agwale emi owo no ruwe makata tadere emi owo na mi ebe ato ya mi owo ya mi ato gwa ga ni ha ata ayin inu we bo wegbenu we bo o vense yo bokian egege o emi owo na mi ebe ato emi owo gele na o awari o egbelosa ogbopa bo Fred ogbopa bo the same thing emi pa yen vagmen nike debi obokian o ma se dede emi owo na mi ebe ato inu na o han ina o hin no gbonpa bo o san ro gbebo gbe opabo anahin adesu wa weka do no emi owo na mi ebe ato obasoke ugbe egege o okopa eva kan wa itabo
No saka usa ogbe owo eva eha ene isen eha eya no saka usa ogbe baba ogboko bo Sunday ogbe eno dia na ogbe eva no wa gbe na yani ke ma ozigbo ogbe òdìgbò gbé ìfàwọ́ àmọ́ ẹ̀mí ọ̀nà ẹ̀fà ní kẹ́ ìwọ àmọ́ òdìgbò Ezekiel gbẹ́ Matilda Sunday gbẹ́ Favour Vivian gbẹ́ Eyi Brown gbẹ́ Patience gbẹ́ gbọ́pàwọ́ Honorable Basoke gbọ́pàwọ́ ọ̀kíyàn o gone wà á máa wà níwá ọ̀yẹ́ bẹ́ẹ̀ àdọ̀bẹ́yẹn ó sá ọwọ́ gbẹ̀rẹ̀ yà Fred ọgbẹ́ Constant ọgbẹ́lẹ̀ ìrìnà Vivian ọgbẹ́ ẹgbàfọ́n ọgbẹ́ ọmọ ẹgbọ́n wọ̀ bàbá ẹgbàfọ́n obi ewo na miẹ̀rẹ̀ àtò egilẹ̀ ọdẹwà ọkà ọwọ́ àmì ànẹ́mú egilẹ̀ kìnnà kọ̀ọ̀kan kìnnà gẹ̀rẹ̀ ọ̀tàn ọ̀fíòtọ̀ èmi ò wọ́n yìí nà fíòtọ̀ nàti ọ̀fíòtọ̀ uzo ìdòlẹ̀ yúwẹ́ ẹtì wẹ́ẹ́ ha nà hìn náà yọ ẹ̀hẹ́ndò kọ́ yìí wa ẹ̀mí kì í la ewu ato ọ̀dọ̀lẹ̀ yúwẹ́ tì bọ́ ìdòlẹ̀ báyìí wa ọ̀kan àbẹ̀mí ọ̀kan bọ̀ ọ̀tàn dẹ́gẹ̀ ẹ̀yẹ gbèsò ẹ̀yìn ọ̀pọ̀lọ́ yẹn alẹ́ yìí owó wí ẹtì ẹ̀hìn tó kọ́ yìí wa ẹsẹ̀ tí ń lẹ̀ mìíràn ok igilẹ̀ ọ̀tàn ọ̀fíòtọ̀ uzo evuato ọ̀kan ẹ̀yẹ ọgbẹ̀gbọ́n sí ọkọ̀bọ́yọ̀ ọ̀nà àtìmọ̀tò wàyàtò ọ̀nàmì àtònàbù wàádé wa ẹ̀pọ̀ wẹ̀ ìvùn ụmụ̀gbò nọ̀yà àhàntẹ́ ìrìnà yíyẹ àtòníwò ìrìnà yàtòníwò ló hàn tọ́ ẹ̀ gẹ́yò àtònà sọpá ẹ̀dẹ́ yíyẹ àtòlè wàwàwà ta wàwàwà àtò wàwàwà ẹ̀dẹ́ yíyẹ àtòlè lèmi ẹ̀dẹ́ yíyẹ àtòlè ta wè nínú bàbá wọn àtò nínú ẹ̀dẹ́ yíyẹ àtòlè wàwàwà ta wàwàwà àtò wàwàwà ẹgẹgẹ ooo màtẹ àwọn ẹ̀yìn àtẹnì àgbàrá náà ẹgẹgẹ ooo wáyàn wà fìlè pópó yọnà o ẹdọ iye àtò ẹbí ewo nà o àtò ẹmí ewo nà sọpọn ẹdọ iye alẹ ayé alẹ nínú mi sọpọn táwò nínú mi àtò nínú mi ayọ̀ bọ̀gídé bá ebi ha gbàlọ́bọ̀ ẹ̀dọ́ iye àtò lè tá dèrè àtò yè nínú mi àríyàn náà wàgẹ́gẹ́ yíò ká ẹgbẹ̀ wákíá náà ọ̀kíá o ìdúndẹ́nà ọ̀gbẹ́nukàw Solomon ọ̀gbẹ́nukàw ìdúndẹ́nà ọ̀gbẹ́nukàw ẹnu sáka yóò sá wa máa ọ̀gbẹ́nukàw nùkà òtẹ́ gbọ́n ọmọ gbá owó ta yàtọ̀ yàrá ìbòta yàtọ̀ yàrá ìbòta ọmọ ẹ̀yìn pàánà rẹ̀ tẹ́ bá ìdẹ́mùdíà ọ̀gbẹ́nupọ̀ gẹ́fà ọ̀gbẹ́fà ìdẹ́mùdíà gbẹ́fà ọ̀gbẹ́fà
ọkọ gbẹdọkọ wọn náà gbé ìfànú kẹ ọgbẹ zom já gbé ìfànú ọgbẹ ìhànú níkà dàbí gbọpàwọ nọdíànà bota nọdíànà gbọpàwọ níkà bota yàtọ̀ ọ̀kẹ́ o ìjọba gbé ọgbẹ́ ìhànà òsìgbó gbọ́pàwọ́ wọ́n gbé náà kẹ́yì níkẹ́ dẹ́bi gbọ́pàwọ́ góyí ọ̀kẹ́ o gan-an táwọn mú ṣùgbọ́n ẹ̀dọ́ iye àtó lè ìbàyè gbẹ̀ ìbàyè ayé àtó lè ìbàyè ta rame ato ayamo ayale bae ta rame ato ona ta rame ato ayamo ayamo ato mami edono o yaba ta rame ato edo ye ato le bae ayale won o ayale won ayale bae wà gbìn wà yìí bá gbẹ wà gbìn wọn yìí bá gbẹ ẹdó yàtọ̀ lé wù wọn ẹdó yàtọ̀ lé wà tá àwọn àmẹ àtó iye àwọn iye àtó àmẹ àtó iye nígbà yẹn àwọn ebi ẹka yà kú wà láwọn ẹni yà fi bàbá òbí ẹ yìí nù yìí bọ́ ẹ má fi ọyẹ òdi èmi òdi èmi nù ọ adìẹ díẹ̀ ká wù yìí àpò bọ́ọ̀lù gbogbo wa ooo dẹ́bi àwọn ẹ ooo àwọn ẹ ayélujára wọn Rosemary mani lè gbọ́n o wà wí gbé e ha Rosemary wà wí gbé e ha tá ayélujára wọn tá àwọn ẹ eva gbé bàbá ok pàmùdíà o yáàdì àárọ̀ wọn àná láàrùn ọ̀nà o yáàdì àárọ̀ wọn àná láàrùn ọ̀nà ọ̀nà dẹ̀dẹ̀ gbé o kẹ́dùn náà àrẹ̀wà yìí anyàmẹ̀ náà wòóyó góore ikin àtó ọ̀ẹ́ wa dáṣẹ́ àwọn ìnáwó àtó wà yé nànà ìgbogbo ẹ̀sùn ìfowó náà bẹ̀ yé hàn ní ìgbogbo dé gbé ẹ̀sùn àfọ́dá ayáwọn parọ̀ nọ̀dọ́ àgọ́ yóò rẹ̀ ọ̀ àkíyàntó bàtí ayáwọn ni ayáwọn ìnáwó yóò rẹ̀ kíyàn àtó ọ̀yẹ̀ ya dị agọ wa nọ ahụ na obi edo mana ibi ihe kori nwe ahụ na mana ibi only edigwe ahụ na na osaka osa ọgbẹ na osaka osa ọgbẹ èyàn pa miracle fred ọgbẹ Matilda Sunday ọgbẹ okowe ọnà nkó oho wàbúrẹ sarah wàbúrẹ ìdọ́dẹ́nà ọgbẹ ẹ̀dẹ́bi ọgbẹ́ ọ̀nà kí n wé orímọ̀ yìí ẹ̀wọ̀ ẹ̀rùmọ̀ yìí ọbaṣókè ọgbẹ́ oko ọmọnyílájá owó èmi ni màá gbẹ́ o ayírẹ́ báyìí kò wá yìí náà wọ́ o èmi náà gbẹ́ mọ́nyílájá o wáyé dẹ́gẹ̀ yà ọmọnyílájá ò dín nana ebo ẹdín bòbú kí á wà bẹ ọba mi náà bẹ sunu o ọ̀nà ìwà bẹ lu kiri òkò mẹ ọ̀nà ìwà bẹ lu kiri o. Rosemary ọgbẹ́ o
Ugbe. Ezekiel. Oh, magbe. Ezekiel magbe o. Wa re ya mo be ladian o. Ozigbo ugbe. Ignosu. O ma gbon we. Imate ugbe. Ma mo be ladian o ma no sunu. O akidime e ban wa desin. Dogbon we. Vamos bosunu na ora. Jesu do mi afa be maro. Jesu do mi afa be maro. Ma mo be la dian o oni wa o wa dabaru o ma ai daga ma bo. Ma im no sioni. The picture just went out. No picture. Click the back button. Back button. Check it if you need to plug it. There's power though. There's power. We have to. You know, why you dare me do? Why you dare me? Well, you know it by Solomon Demudia. I know it's blank. Why you dare me now? What's not dare me? What's it to say? Makamo yi. Okay, wala den obona o. Edo. Ona ma yesunu de. Wabokia wani oni yo kikere. Wani egbe wa wese o. Ma ya mo la dian o we ma idege se o. Wa ye dege yi. Wa ya wala obona o, wala obona. Anyame no go yogore ikanto oh yeah egodin wa ni kai wa ni gbe wa we se Imadagwa na obe ma ibe muladian o ma ndu wa dege me bo oyo ni wa he osetian ne wa ya la yo bona o wa la yo bona wa dege me we se o egodin na o wa we se egodin na ai